Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. As-salatu fún Hussein la nabawa Muhammad. Alékún kí Ọlọ́run jẹ́ ó bá nabi. Na'am. Kí àsìkò má lọ. Ẹ rí àkọlé mi tí mo kọ pàtàkì jùlọ sí Imam Toliat Ayélára nípa fídíò tí mo ṣe ní ṣáná àbíjẹta nípa wọn. Nígbàtí mo ń lọ sí Ìbàdàn lánàá, mo ní wá sí Ìbàdàn mo wá ń lọ lálẹ́. Láàrin àárọ̀ àná sí alẹ́ àná, èèyàn tó pè mí ó lé ní 10. Àmọ́ nígbà tí mo wá wà nínú mọ́tò tí mo ń lọ, àwọn èèyàn méjì kan pè mí. Ẹni àkọ́kọ́ a fi appointment sáàárọ̀ ìpé a máa sọ̀rọ̀ tí n bá ti wá sí náà dé. Ìgbà tó yá lẹ́ni kejì náà tún chat mi, wọ́n tún bá mi sọ̀rọ̀. Wọ́n sọ fún wọn pé kán dákun pé mo wà ní ojú ọ̀nà mo ń lọ fún wáàsí. Wọ́n ní kí n jọ pé ọ̀rọ̀ yẹn àwọn fẹ́ kí àwọn tààrà ṣàlàyé ẹ̀ fún mi. Ó wù mí púpọ̀ kí n sọ orúkọ onítọ̀hún, àmọ́ ẹni yẹn fi gbogbo nǹkan bẹ̀rù pé kí n dákun kí n má dárúkọ àwọn. Ẹni yìí ni wọ́n wá bá mi sọ̀rọ̀ tó pọ̀. Àwọn ológbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ gangan lẹni tó bá mi sọ̀rọ̀ yẹn. Wọ́n wá tan ìmọ́lẹ̀ sí tó ṣókùnkùn sí mi púpọ̀ nípa ọ̀rọ̀ Imam Toliat àti ilé Ayélára. Léléyìí tí bàbá yẹn wá bá mi sọ wá jẹ́ kí n rí pé ọ̀rọ̀ mi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ń táwọn ará ilé Ayélára tí wọ́n ń sọ táàrù pé bẹ́ẹ̀ ni orújú ṣubúhà ni. Annabi sallallahu alayhi wa sallam, annabi dẹ̀ sọ pé ní waman waqa'a fi ṣubúhà faqad waqa'a fil haram. Annabi láà gbọ́dọ̀ jì sínú kòtò ọ̀rọ̀ tó bá rú wa lójú, béèyàn bá sì jìn síbẹ̀ ó yá yára jáde ń bẹ̀. So ìdí nìyẹn tí mo fi jáde láti tọrọ àforíjì lórí ọ̀rọ̀ tí mo sọ nípa ìtàn Imam Toliat àti ilé Ayélára. Mo fi Islam mo fi bẹ̀ wọ́n, mo fi Islam mo fi bẹ̀ wọ́n, mo fi Annabi Muhammad mo fi bẹ̀ wọ́n, mo fi ọba Allah mo fi bẹ̀ wọ́n kí wọ́n má bínú torí Annabi Muhammad. Bákan náà mo tọrọ àforíjì lọ́wọ́ bàbá ọba Gándé ọba Ṣọ̀ún Tàná lórí ọ̀rọ̀ tí mo sọ nípa wọn wípé àwọn ni wọ́n fi Imam Toliat jẹ. So gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí ṣe bí wọ́n mọ̀ pé kìí ṣe ọmọ Imam Toliat kìí ṣe ọmọ ilé Ayélára. So látara ọ̀rọ̀ tẹ́ni bá mi sọ yìí jẹ́ kí n mọ̀ wípé mo ṣe mistake tó pọ̀. So bàbá wa ọba Ṣọ̀ún kọ́lọ́mbà ṣàforíjì fún wọn, ó bá wa ṣàlékún kẹ́ wọn, bá Ṣọ̀ún Tàná. So gbogbo ìdílé wọn lápapọ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí mo sọ torí Annabi Muhammad, torí Annabi Muhammad, mo fi Islam mo fi bẹ̀ yín. Ẹ má bínú, ẹ dákun ẹ ṣàforíjì lórí ọ̀rọ̀ náà. Ọlá ya Annabi wa Muhammad, Ọlọ́run bá mi foríjì ẹ̀yin náà. Bákan náà mo tọrọ àforíjì lọ́wọ́ àwọn Muslim community nínú mọ́sálásí ọjà Agbó pé kí wọ́n dákun kan torí Annabi Muhammad. Mo bẹ̀ yín pé kẹ́ ṣàforíjì lórí ọ̀rọ̀ tí mo sọ lánàá wípé tó bá já sí pé àbòsí ni ọ̀rọ̀ ibá já sí, gbogbo ẹni tó bá kírun nínú mọ́sálásí náà Ọlọ́run ò ní gbà. Ṣé mọ̀ pé mo dẹ̀ fi kọ́ má sí. Àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ lánàá ó jẹ́ kí n mọ̀ wípé ọ̀tọ̀ ni tá a rí, ọ̀tọ̀ ni tá a ti gbọ́ ń bì kan tẹ́lẹ̀, ọ̀tọ̀ ni tá a padà wá ń gbọ́, tá a wá rí wípé yìí tá a gbọ́ yìí fẹsẹ̀ múlẹ̀ ju tá a ti gbọ́ tẹ́lẹ̀ lọ. So yìí tá a gbọ́ àti ṣe síta ń rí òǹla rẹ̀ áàtì lé lórí. So ti yé, mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo jama mùsùlùmí nínú mọ́sálásí ọjà Agbó torí Annabi Muhammad. Mo fi Islam bẹ̀ yín, ẹ má bínú, ẹ ṣàforíjì, Ọlọ́run bá mi foríjì ẹnì kọ̀ọ̀kan yín náà. Ṣé wá rí yìí tí mo jáde wá ṣe yìí, mo jáde wá ṣe nítorí òwe Yorùbá tí wọ́n sọ wípé tí ẹbí katakata bá lọ tán àbúrò ni wọ́n ń pa iye kan katakata ní ó kù.
kì í ṣe torí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni mo ti gbọ́ àfáànúdíní wọ́n gbé ọ àfáànúdíní ọ̀tá rẹ ti dáràn wọ́n pè ọ lẹ́jọ́ ẹ̀wọ̀n ni mo ní tó bá ti ẹ̀rí bẹ́ẹ̀ wàláhì mo fi ọlọ́run tó dá mi sẹ̀rí mo mọ ìdárúkọ ọlọ́run tí màá pè tí ó yanjú gbogbo ẹ̀ àfáà ni mí ìtẹ̀yàn bá nílé yẹn máa ń sọ ìtẹ̀yàn bá níyàn kì í sọ mo mọ orúkọ ọlọ́run tí màá pè tó bá jẹ́ sí pé lóòótọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ó wà implicating fún mi mo mọ orúkọ ọlọ́run tí ń pè tọ́rọ̀ náà ó dòkú tí ò ní irú mọ́ láíláí àmọ́ kì í ṣe ọlọ́run ni mo ṣe àwọn èèyàn ni tí n bá wá kọ̀ láti lè jáde láti lè ṣerú tí mò ń ṣe ìgbéraga ni wọ́n ń perú ẹ̀ ọlọ́run ò sì fẹ́ ìdí nìyẹn tí mo fi jáde alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì yorùbá níbi tá a bá máa sùn sí àkì í ba bẹ́ẹ̀ jẹ́ ìlú ògbómọ̀ṣọ́ bí tí mo sì ń padà bọ̀ wá tẹ̀dó sí nítorí orí ìrùn mi ibi tán ti bí mi nìyẹn so tí n bá wá rí ohun tí mo ṣe tí mo fi ṣe mistake kò sí ní tó tí ìburú jù fún mi láti sáré ṣàtúnṣe ẹ̀ ìdí nìyí tí mo fi jáde ṣèyí tí mo ṣe yìí torí àná Muhammad gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ yìí tá ń fà lọ́wọ́ yìí tèmi náà ń fi tara àti fẹ́ẹ̀lú tí mo fi ń sọ̀rọ̀ àwọn ibi tó ṣókùnkùn sí mi tí ò yé mi àti ibi tó yé mi àti gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo kálukú ni mo fi ọlọ́run àti ìsìláàmù rẹ̀ torí ànábì pé kẹsà foríjì ọlọ́run foríjì oníkálukú wa naam èyí tí mo wá rí sọ sí gẹ́gẹ́ bí ọmọ ìlú tí ń fẹ́ kí ìlú ó tò torí ànábì Muhammad tọ́rọ̀ bá rí bó ṣe rí yìí ariwo Ògbómọ̀ṣọ́ ti kún gbòòrò lọ́tún ló sì níwájú lẹ́yìn tẹ́yàn bá jọ ọmọ Ògbómọ̀ṣọ́ àrùtà torí àná Muhammad bó bá ti ṣe tí náà ọ̀rọ̀ rí òkú tí ìfọ̀kànbalẹ̀ ó sì wọnú Ògbómọ̀ṣọ́ ẹjẹ́ àwọ̀ gbọ́dá sí Imam Tọ́líà torí ànábùwà Muhammad mo bẹ̀ yín torí ọlọ́run mo bẹ̀ yín mo fi ẹ̀jẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹn mo fi bẹ̀ yín gbogbo ọ̀nà bọ́rọ̀ yóò ṣe yanjú oníkẹsán torí ànábì Muhammad torí pé tó bá lọ tó bá bọ̀ Yorùbá lọ́ba tó bá jẹ tí ìlú bá tú ayé ò ní gbàgbé orúkọ rẹ̀ o ayé ò ní gbàgbé orúkọ rẹ̀ o ọlọ́run wọlá ìyá nábì ọlọ́run ó yanjú gbogbo wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí yóò bá wa bá ṣe ìtaánì yìí yóò sì bá wa gbé òdodo kàbí tó bá yẹ kó wà wọlá ìyá nábì wa Muhammad wọlá wàlà haúlá wàlà quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀yin tí ẹ bá mi share program tí mo ṣe láàárọ̀ àná mo bẹ̀ yín torí ànábì ẹ bá mi delete ẹ dákun ọ̀rọ̀ ìlú mi ni àṣìsọ ọ̀rọ̀ sí ní kọ́lọ́ ṣàforíjì fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi share ẹ̀ mo fi Ọlọ́run ẹlẹ́dàá yín mo fi bẹ̀ yín ẹ dákun ẹ bá mi delete ẹ̀ torí ànábì ẹ bá mi delete ẹ̀ Ọlọ́run ní dójú tẹ̀yìn náà kò sì ní bàlú yín jẹ́ so ti yé so ẹ̀yin tẹ́ ẹ bá wá rí eléyìí tí mo ṣe yìí náà mo fún sẹ́ńlá ànábì bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n ó rí jàmá wípé mo ti fi ọ̀rọ̀ ṣàtúnṣe mistake tí mo ṣe nítorí nǹkan kan kọ́ kó má bàa di ọ̀rọ̀ burúkú sí mi lọ́rùn àbí sí àwọn ọmọ mi lọ́rùn lọ́jọ́ iwájú pé bàbá yín ló ṣe báyìí bàbá yín ló ṣe báyìí ẹ dákun orí ànábì ayé tí yín ò ní bàjẹ́ ìní yín ò ní bàjẹ́ ọ̀la yín ò ní bàjẹ́ gbogbo ẹni tó bá rí fídíò yìí mo fà ná Muhammad bẹ̀yìn ìbàjẹ́ kírísítẹ́nì ni ọ́ mo fi Jésù Kristi bẹ̀ ọ́ ẹ dákun ẹ bá ń share ẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó rí ju bí wọ́n ṣe rí tí mo kọ́kọ́ sọ lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.